Bismillahirrahmanirrahim. Walaqad sabaqat kalimatuna li'ibadina al-mursalin innahum lahumul mansurun wa inna jundana lahumul ghalibun. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. زمرتي علي ونفسي لك من دون المراهين زمرتي أنت مرادي في الصباح والمساء أنت قد أسأت صنعا لترادون العناهين أنت فخري في الأنام في أمامي ورائي لك دوما يقول شاكرا لك في العطاء وجزاك الله عني زمرتي خير الجزاء. دائما أرجو من الله بالنبي بديع الدياه فضله والعون منه لكن من دون انتهاء واغفر للأمواجيا يوسف بالهاي ثم ديكو فاعف عنه خالقي رب السماء. سلم على النبي محمد آله الهداية وصحبه الطيبين آله الهداية وصحبه الطيبين. Níkàlẹ̀. Àdámọ́lá ó fẹ́ yà tọ̀bọ̀. Báwo gbé ibi tá a wá yìí ilé àná la fẹ́ wá wá ìlú náà fi ilé àná la wá. Àpẹẹrẹ tó ń yà. Ẹ̀rọ àti ilé àná la wá. Ó dà báwọn. Ó sáré pé ọ̀rọ̀ tí àbá wa ń sọ ọ̀rọ̀ yẹn wọ́n ò kí ló ṣẹlẹ̀ gan. Àpẹẹrẹ tó ń yà. Ọ̀rọ̀ yẹn dà gan. Ó bọ́ ọkùnrin tí ó bá sàgbà kó pé àwọn kan ló fẹ́ ẹni mo ní kú ẹkún alẹ́. Gbogbo ọkùnrin tó bá sàgbà kó pé àwọn kan ló fẹ́ ẹjọ́ yẹ kókó ẹkún alẹ́. Omi tí ò bá ní gbénú kòtò kò ní gbénú ẹ̀ wọ́n torí pé àwọn ọ̀rẹ́ ó bínú kó wá máa sọ̀kè jẹ́ mánéjì ẹ̀bí ẹ̀kọ́ bá bínú. Ó jìyà alẹ́ náà. Omi tí ò bá ní gbénú kòtò kò ní gbé bẹ́ẹ̀. Tó bá lómi míì tó bá bù sínú ẹ̀ kéyìí tí mẹ́mẹ́ ó rù dànù. Tó o bá lómi míì tó o fẹ́ bù sínú rẹ̀ bù sínú ẹ̀ kéyìí tó wà ń bẹ orú dànù. Kì í ṣe pé omi tó bù sí lọ́jọ́ kó rú kò ní dúró ń bẹ̀ náà tẹ̀tẹ̀lẹ̀ náà. Yọ dànù di ẹ́ndì náà ni.
ẹ já kí àwọn ìyàwó àfa wa nulẹ̀ tí wọ́n fàyè gba kíkẹta wọlé olórí ilé làwọn gbogbo obìnrin tí wọ́n ti ń bínú kó fẹ́ ìyàwó lé òun tí ò jẹ́ kí ló gbádùn tó ń dààmú lé tí ń dààmú ọkọ tí ń dààmú ayé àwọn èèyàn ní ilé kò ṣúọ̀ fún rẹ̀ ni kò gbà pé òun ní ẹwà kò gbà pé òun níwà tó bá ṣúọ̀ fún ẹ kò ní báyìí ní ọkọ fẹ́yàn lé ẹ ẹni ẹ wá wòran ni wàá foge páàní. àtìwọ́n tó mú un là. tó bá ṣúọ̀ fún ẹni yẹn wá wòran ni ọjọ́ ni wọ́n fi gbà. nítorí pé ògbà pé fáyìn ló fi ń jowú o ma kó fáyìn ní ọ̀nà méjì lóbìnrin ò ti ní fáyìn tí ó fi máa jowú sọ bẹ́ẹ̀. ọ̀nà méjì lóbìnrin ò fi ní fáyìn tí ó fi máa jowú. fáyìn kò tí o bá ti fáyìn nínú wà tó o bá ti fáyìn nínú wà ọ máa jowú kọ́sì òní ní kọ́kọ́rọ́ ọkọ lọ́wọ́ ìwà dẹ̀ ní ìwà bẹnu kọ́ ìmọ̀ tí wọ́n ò ń jí kí àwọn afa ọ̀rọ̀ ti ń ṣe mí nì. nínú kéèyàn níwà òun ni kó lè appreciate ọkọ kó bá lè tẹ̀sí nǹkan míì mọ́ kó gbà pé ìtọ́ ọkọ rẹ̀ ní òun náà la dùn má rí adùn míì máa ń gbò míì obìnrin tó bá ti rí adùn míì níbò míì ayé ò ní dùn kálẹ̀. obìnrin tó bá ti rí adùn míì ń bò míì ayé rẹ̀ ò ní dùn kálẹ̀. wọ́n lè tó ń jowú wèrè ẹ̀jẹ̀ ayé ti gbádùn ara wa ká tó kú kálukú kú náà ni bá a ṣe wà yá padà wọ́n ra wa àmọ́ àwọn ọ̀rọ̀ plus bàbá mi ló ṣe fún bàbá aláyé ọlọ́mọ kí a bá mi ifá yìí gan o ifá yìí gan wàlá ifá yìí gan ó pọ̀ àwọn èmi ò lè rí báyìí ẹ̀yìn kí nìyí torí kí ló dé ọ̀bọ̀ yìí èmi ò lè rí báyìí ìdí ni pé maintenance bá ṣe rí èmi ò ní àwọ̀ yẹn padà máa ṣépè fún mi kí wáyé torí ìwẹ̀ tèmi ó léraléra ìwẹ̀ mi mo lè wẹ̀ lọ́tọ̀ méjì ìwẹ̀ mi àwọn ẹni tí bá ń fi ìwẹ̀ bú wa pé ọkùnrin náà kì í wẹ̀ náà mo sọ fúnra mi ọgbọ́n tó sọ mi obe abẹ́ni bọ̀dé tó bá fi wẹ̀ bu ake ẹsẹ̀ rí wọn kì í wẹ̀ o tẹ́ bá ṣe obìnrin dáadáa obìnrin tẹ́ bá ṣe tán tó bá dé obìnrin burúkú àti tó mọ̀ ń pa yín àti tó mọ̀ ń pa yín. ẹ̀yin obìnrin ẹ lọ ṣọ́ra yín ẹ má yẹ ká dájú yín àwọn tá a láìkì ká sànù obìnrin ẹ má yẹ ká hẹ́tì yín tẹ́ bá ń ka àgbákò àìmọ̀ lára obìnrin tó kù ló jìyà rẹ̀. bá ń gbé sórí tán ẹ máa yàgbẹ́ sí tí ẹ lẹ́sẹ̀ àdóònù yìí máa ti máa ń ṣe wo ẹ jẹ́ kí ọ̀rọ̀ ó kí àbáwá ìmáàmù àgbà lọ́tẹ̀ẹ́ ọlọ́dẹ ká ní kí bàbá. amina. ìmáàmù lu ìmáàmù àgbà ni ọjọ́ orí ọ̀tẹ̀ gùn pọ̀ kọjá pé ọ̀tẹ̀ ń bẹ̀ ń bá o tó bá fi ẹnu ọ̀tẹ̀ pọ̀tẹ́ wàá tẹ́. tó o bá fi ẹnu ọ̀tẹ̀ pọ̀tẹ́ wàá tẹ́. kò sí àyè rẹ̀ ilẹ̀ ti sú. ìdí àwọn ọmọ ti ń ṣe ní ọ̀rọ̀ sì wà ń ṣe ní tí wọ́n ti ń ṣe ní bí ìyá yìí wọ́n ti ń gbọ̀n. ẹ sì tán náà. àwa ok ọlọ yóò dijọ yìgì ẹ wọ́n rí a máa wọlé tọ́jọ́ yìgì dáì lẹ́la fẹ́ni ìfẹ́ wa láyédè fẹ́ni ìfẹ́ wa láyédè ìdùnnú ayé pẹ̀lú tọ̀run fẹ́ni ìfẹ́ wa láyédè fẹ́ni ìfẹ́ wa láyédè. Fẹ́ni ìfẹ́ wa láyédè ìdùnnú ayé pẹ̀lú tọ̀run. Fẹ́ni ìfẹ́ wa láyédè ìdùnnú ayé pẹ̀lú tọ̀run fẹ́ni ìfẹ́ wa lá. fẹ́ni ìfẹ́ wa láyédè
kéwu ọkọ yín là ń sọ̀rọ̀ yìí o ẹni tó bá kéde mẹ́rù sàn gbogbo nǹkan ibi tó ń lọ gọ́ọ̀mẹ̀ntì house ni o ilé bàbá mi ni àwọn ni ìmáàmù lọrin ìmáàmù Fúlàní ni wọn. ọmọ ìyẹn ńlá ni wọn tó bá yàgò kalẹ̀ ìgbẹ́ wọn ìgbẹ́ ńlá ni kése gbogbo gbé bẹ́ẹ̀ nìkan kése gbogbo gbé sẹ́yìn láyé bàbá mi àgbà lọ́tẹ̀ lọ́jẹ́ mi ogun bàbá wa Khalifa láyédé ó kí ẹ̀kú àmúlédání fún bàbá ẹ̀ẹ́dẹ̀ disappoint gbogbo wa ẹni bá mi mọ̀ mo ti káàkiri báyìí mo ní àwọn méjì kan lọ́dọ̀ mi tó jẹ́ àfa ńláńlá àdánwò kan wọn débi tẹ́ pé bí ká máa fọ tí ló ṣẹ́ ọlọ́run padà ní kíkí ní ẹ̀wá dààmú wọn wọ́n wà ọ̀dọ̀ mi báyìí àfa ńláńlá ni wọn ò rí wọn mánéjì mọ́ ìyàwó ti sá lọ ọmọ kejì túká òṣùpá ọmọ ogun kálukú ojú ń tì wọn ládùúgbò níbi àwọn fọ tí ló ṣẹ́ wọn àti fi kún fún un. àwọn dojú ti wá àwọn èèyàn wọn ń rúyàn lẹ́nu sókè púpọ̀ nínú ayé tàwa yìí mansion yẹn fẹ́ kọ́lé ṣàgbá wọ́n ti fi ká nílé ńláńlá wọ́n ti fi tì dáfa tí ò dẹ̀ kára wọn wọ́n ti fi ká lọ́kọ̀ ńláńlá wọ́n ti fi tì dáfa wàláì kò kára wọn wàláì èyí tí mo jáde láti ní onídẹ́lẹ̀ kejì tí màá gbé mọ́tò tó fún mi lálàá jáde ara máa ń ní mi àti gbé jáde pé sáwọn èèyàn ni mo dààmú báyìí. ẹ̀yẹ́ lẹ́yìn ọ̀bẹ túlẹ̀ wọ́n yẹn sẹ́nà ni ní òbí lórí ibú ẹ̀yin táwọn bá sọ di dábàá nísìnyí owó lálá mọ́tò lálá mansion tó yẹ kí yóò ṣe rẹ́gẹ́dẹ́ táwọn bá ti ní nísìnyí kò sáfà mọ́ ìdá ìdá àfáà gángan làfáà tó kọkọ̀ sídà fún wa nísìnyí àfáà yẹn dà àfáà bíbù yìí ẹ̀wù bó ṣe ń ka kìnìún ó dé ara mi dẹ̀ ṣe gidi bí n pé tàbí bọ̀ mí là mímọ̀ làfáà òun náà lè wá ń dájọ́ láti jẹ́ mi níbi tẹ́ ẹ jókòó sí ẹ̀tọ́jú tí wà ń bẹ̀. alhamdulillah. wọ́n ń kí ọba mi láyé dé salamu aláròyìn ní bàbá láyé dé. salamu aláròyìn ní bàbá ayé dé. waliyullahi baramu ayé dé. waliyullahi baramu ayé dé. Hayyun adibu failasufu hayyun khatibul qawmi duna mira ayede khatibul qawmi duna mira ayede hamawiyun watijani saliku hamawiyun watijani saliku ilahi Faramana baba láyé dé. Ilahi faramana baba láyé dé. Tá a bá ṣàdúrà fún yín, mo ń kí bàbá mo ń fi wọ́n kí yín ni. Ẹ dojú tì wá. Olórin kan ló kọ́ nìkan àwọn ṣùwàráwù yẹn ni tó ń jẹ́ tiwa ti Islam. Ó ní thank you dáàdì mi. Tó kì í ṣọlọ́tí àwọn ọ̀rẹ́ mi ó fi bú mi tó bá ń ṣubú káàkiri ẹ̀rù bẹ́ẹ̀ sì rí kẹ́lẹ́ mọ̀ kí ó gan nígbà gbé kí ó kalẹ̀ bẹ́ẹ̀ ti wà yí gan ẹ̀ mọ̀ pé ìmọ́lẹ̀ Ọlọ́run ni gbogbo ìwà kún bẹ́ẹ̀ níjọ́ tí mo wá sí Ìbàdàn tí mo ta wá sára fún bàbá jọ̀hún mo rí sáà sí ní ẹ tún fáyìn ẹ tún nímọ̀ the dan yeftarikon wọ́n ẹ búyàn kéèyàn rí báyìí kéèyàn tún nímọ̀ yóò kó gbogbo nǹkan tán ni ìmọ̀gán fún ẹ̀ wà lọ́tọ̀ ọba tí òfin bú àyè yẹn torí pé ẹ lọ jókòó gbogbo wa lẹ jókòó fún bẹ́ẹ̀ tóní bá ń lọ dáadáa nílẹ̀ àwọn àfa kò tí ì tọpẹ́ ẹ jẹ́ kó dọ̀la wò. bọ́ni bá ń lọ dáadáa nílẹ̀ àwọn àfa kò tí ì tọpẹ́ ẹjọ́ dọ̀la wò. ọ̀la náà làá wà yìí òun ló tún wá tún dà yìí. Ọlọ́run jẹ́ ká rí yín pẹ́. àmín. mo kí ọba mi ìmáàmù wa ní Ẹ̀gbá
ọlọ́run jẹ́ kí a rí pẹ́. Amina. Ẹ̀gbá ọ̀dọ̀ wa kọ́ ọ̀dọ̀ bàbá wa Ahmed àti bàbá wa Mudiru bàbá wa Dr. Yasi àfàgbà ilé mi kejì nu tí n bá ti dé Ẹ̀gbá ọ̀dọ̀ bàbá mo ti délé ọ̀hún ọlọ́run jẹ́ a rí pẹ́. Amina. Mo kí wa Dr. Mudir. Mo rajo kò jẹ́jẹ́ wọn ní ìbú gàdé kankan. Ẹni tó bá ń sọ̀rọ̀ lọ́wọ́ tó ń pè é champion wọ́n sàṣọ̀rọ̀ tó má ti lọ jókòó jẹ́gẹ́ gbọ́dọ̀ fáwọn náà wọ́n mọ̀ pé àwọn champion pọ̀. Akẹ́rẹ́ wà kúrò náà. Jáwé champion nù. Àwọn dókítà àwọn Sheikh Yasi ọmọ akẹ́kọ̀ọ́ mi àgbà lẹ́gbàá àbáyọ̀ da púpọ̀ mo rí tẹlifíṣù gidi fún Sheikh Adam. Ọlọ́run jẹ́ ká rí gbé àbá. Amina. Ó kí àbá gbà àwọn tí wọ́n ń dájọ́ inú jámíà Dr. Danjuma. Danjuma adamallahu hayatahu. Wọ́n lè bá bẹ̀rẹ̀ analysis nípa ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀ ti báwọn tí wọ́n tún yàrá sí mọ́ yá bíi tiwa yìí ẹ máa rí jámíà lára tiwọn ẹ ti mọ̀ kí àwọn eléyìí wọ́n lè sọ ní ibi lókè òkun náà wọ́n tún lè sọ wọ́n tún fi ń gba dókítà táwọn bá sọ̀rọ̀ kalẹ̀ àwọn èèyàn ó tún fi ṣe pírójẹ́tì nínú ọlá ọlọ́run tọ́lọ́run dá wa lẹ́yìn náà wa bá a ṣe rí gbogbo ayé aláàásì kìlá jẹ́ fúnra wa ayé kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni níjọ́ tó bá ṣòfò ẹni tó yẹ kó jókòó láàyè kan tó dẹ̀ ń wá wàá mọ iye ẹni tó yẹ kó jókòó mẹ́ẹ̀ tí ò sí mọ́ mùsùlùmí nìkan jọ́ kẹ́ mọ́ ní ẹbí mi ó kú o ṣùgbọ́n tó bá yá tá a bá lọ tán ẹ mọ̀ pé àwọn èèyàn wà níbi tán ti kó mbẹ bẹ́ẹ̀ a ní róòlù tí wọ́n tàn play tí ẹnìkan kan ò lè gbà tá a bá yẹ fún ọ tá a sá lọ nìkan òkè rà kí nǹkan kan tiẹ̀ dé ya ẹ̀yìn kan àwọn wo ni ẹ kojú kínní owó ilé mọ̀ sá àbádájú mọ̀ bẹ́ẹ̀ sẹ́ wá rí lánàá náà nù èèyàn lè tóbi lánàá kọ́mọ́ tóbi lónìí mọ́ àwọn tó bí tóbi náà ni ṣeré sí ni wọn Ọlọ́run jẹ́ ká rí yín pẹ́. Amina. Bàbá wa Khalifa Lérùbú. Adamallahu hayatahu. Ọlọ́run bá ń kí bàbá mi bàbá dáadáa tí wọ́n dá sí gbogbo àwọn ọmọ kéèké àti kòtò pẹ́. Owó àti mi ni wọ́n ti máa ń pè wọ́n wá sẹ́gbà ìjìwá sí wá sí. Bàbá fẹ́ràn mi lọ́wọ́ kòtò pẹ́. Mo sọ fún ẹnì kan mo ní ayé sọmọ kékeré ń bí wá sí ṣiṣẹ́ o. Wàláì last year lóko 39 years báyìí mo ti mark lọ ẹ 39 years yọ ọlọ́jọ́ orí rẹ̀ ọgbọ̀n ọdún àti mẹ́sàn-án kò tí sí Facebook tí kálukú ń ṣe kíní sí wọ́n lè ti mọ̀ wá lẹ́kọ̀ọ́ wọ́n mọ̀ mí Ìbàdàn wọ́n mọ̀ mí ní Kánò láì sí social media bàbá wa Lórùbú tí n bá ti fẹ́ sí program gbà náà àwọn ènìyàn gbé wá láti Ìbàdàn ó da ìmọ̀ kalẹ̀ bíi ọlọ́ba wa kẹ́ wọn. Amina. Bàbá wa Dr. Ẹlẹ́kẹ́. Allahu hayatahu. Ọlọ́jọ́ kẹ́mi yóò gùn. Àmín. Àwọn afáàlù táwọn aláwọ̀ sọ̀rọ̀ lórí rédíò báyìí. Wọn kò bí kéèyàn kó sínú rédíò kí ọlọ́ba wọn. Ẹ̀bùn ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́bùn. Ọlọ́run wọn jẹ ló sáré. Amina. Ustaz bàbá wa àgbà apatapiti ọlọ́jọ́ kẹ́mi yóò gùn. Àmín. Mọ́mọ́ yìí táyé mo kí ọ gbọ́. Mo kí àbá àwọn Abuja máa ń láyé dé ẹ̀nà wà. Bàbá wa London àjọpọ̀ ní London jẹ́ òní. Wọ́n lówó wọn náà kẹ́wọ́n o. Ẹ̀bùn wọn sọ wọ́n yẹ gan lọ. Ní London Ọlọ́run kẹ́wọ́n gan. Ọlọ́run ṣàánú yín. Ọlọ́run tó fi yín sórí igi èso ọbaláyédé Ọlọ́run ní rẹ̀ yín bọ̀. Àmín. Alhamdulillah àwọn náà sọ pé àpàdé London àpàdé gíní gan. Alhamdulillah gbogbo ẹ̀yin tẹ́ ń wo bíi pé bí kàtà pàdé ní àlìjẹ́nnà Ọlọ́run jẹ́ káyìn náà débẹ̀. Ọ̀jìnà tó síbí náà ni wọ́n yà kí wọ́n dàrú láàmú pẹ̀lú nothing. Àwọn yóò máa fi nǹkan tí ò tó nǹkan dà yín láàmú rẹ́mi ọ̀jìnà wàlúùdà lábìlà fúláwà. Àyè tí wọ́n ń bẹ́ẹ̀ àwọn èèyàn kan láti yín ni o. I'm telling you kò sí tó fún o kò sí àyè tó fún láyé wọn ò gbọ́ láyé mẹ́rin. Kò sí àyè tó fún láyé wọn ò gbọ́ láyé bẹ́ẹ̀ ni. Gbogbo àwọn afáàtà máa ń fi London Amẹ́ríkà sọ̀rọ̀ máa já sẹ́yìn.
bẹ́ẹ̀ ni orí bú lórí ire tí ẹnìkan dání orí bú ni sórí ire mẹ́ gbogbo nǹkan tó bá fọ̀rọ̀ dàrí tó kí wọ́n nìkan lọ náà tó kí wọ́n ló ní wọ́n nìkan ló lè wọ́n nìkan orí búkú ni ọlọ́run orí tó ní sẹ́fẹ́ lómi ìfẹ́ mẹ́fẹ́ yéṣu orí ire olórí bú lẹ́nu tó lórí ire tó kí wọ́n nìkan ni wọ́n bá bẹ̀ London sí lọ́fẹ́ anybody bẹ́ẹ̀ ni dẹ́gbẹ́ kọ́ ní ẹ̀ tiẹ̀ ìwọ náà àìdégbèrè náà ìfẹnubalẹ̀ ẹlòmíì bí ká sọ̀kalẹ̀ lórí iṣẹ́ àyè ní ń fẹ́ ká sì sọ̀kalẹ̀ kò ní kí wọ́n níbi jókòó tóbi kú òní níṣà a lè sọ̀kalẹ̀ mọ́ àwọn náà ti mú standing rí gbàtàn níṣà fún wa náà ní ká jókòó ó fẹ́ mú standing ibi tá a lè fi ọ́ sí wà lẹ́gbẹ̀ẹ́ wa gbà tó ń da wa láàmú a ti mọ̀ pé ó fẹ́ kí iṣẹ́ àwa gé lẹ́sẹ̀ ó wà ní jókòó àní fún ibi tó dúró sí lórí kùsì. Abalaye Ọlọ́run já rí pé o. Àmín. Ẹ kẹ́kọ̀ọ́ kíkọ́ àwọn èèyàn ni ìfẹ́ ṣe bí ohun wá sí kankan àwa dúnra wa nù ni gbogbo àwọn tó wà bí àfáà ni wọn àfáà tó ka kọ̀sílẹ̀ alẹ́ kan yẹn ó mọ kéwù gbogbo tí ń sọ ìlú lè sọ kò sí ní tí ò lè ṣe wọn kàn fi pé a bí àwọn respect wa ni gbogbo àwọn tí lè ṣe ń tà lè ṣe ojú ti dá kò sí kọ̀rọ̀ kankan mọ́ nínú ayé kéwù mọ́ lẹ́yìn kó fìtẹ́rí bá kún nìkan ló kù tó fi lè níyì gbogbo tó bá mọ̀ nísìnyí tó bá gbéraga sí ẹni tí ó ṣe kọ́bọ̀kọ́bọ̀ fún ọ bí sanawi tẹ òní lè jámíà gbogbo ẹ̀yin tẹ ẹ nímọ̀ mi tẹ ẹ tí ì rí lò Ọlọ́run wọlá bó ṣe ṣe mí ẹ rí mà lò. àmín. ẹ ló bu Ọlọ́run. àmín. àánú wọn ṣe mí gbọ́ àánú wọn ṣe mí gbọ́ àkàrà kan la àwọn èèyàn ńlá rè gbọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń wo pé bí gàtẹ́ kí a jìnnà tó sí la wà ó mọ tó kàn ṣe kàn sẹ́tù wọn lọ alátọ̀rí kàtẹ́ mọ́sílà wọ́n sì bínú wa wọ́n sì bí ẹni tó kí tó bá yá wọn gbọ́kọ̀ tiẹ̀ náà dé dúró mustandi wọn gbọ́kọ̀ tiẹ̀ náà fún ọ. ó kì í abawa náà ìbí lọ́tẹ̀ ṣé ń kàwé ìròyìn ó kì í ó ti túlẹ̀ túlẹ̀ ọlọ́run wọlá ìlú yìí lọ ọ̀tẹ́ yìí ọlọ́run bàbá ọ̀tẹ́ ọlọ́run mọ́jọ jábọ́ o. àmín. bàbá ọ̀tẹ́ lọ́la ti ní ń wí o. táǹbà yín ó kọ yín ọ̀tẹ́ ń gbé káàdì sẹ́fún kọ́dìríyà ọlọ́run wọlá góòlù jábọ́. àfọ̀dàdà nasir ọmọ sọ̀rọ̀ barakallahu fik gasi ni okise Ahmed oke afawa Kagori àwọn èèyàn mínú níbẹ̀ yìí àwọn kọ́sọ̀mọ̀ dáadáa ni ọlọ́run jẹ kárí pẹ́ ọlọ́run jẹ́ mi ogun la hawla wala quwwata illa billah wa an law istaqamu ala tariqati. a'udhu billahi minash shaitanir rajim. alájà tó darí mọ́gà. Bismillahirrahmanirrahim. wa an law istaqamu ala tariqati lazikainahum ma'angadakam lazikainahum ma'angadakam. ولو استقاموا على طريقتي àwọn èèyàn ọlọ́run jẹ́ kẹ́gbọ́n mọ́ sí. لاسقيناهم ماء غدقا ẹ̀ńgbọ́n mọ́ sí. لاسقيناهم ماء غدقا. ìyá wa tọlọmọkà alájà wa ìmọ̀tàlá ó kí kó rire àwọn dáná ẹ lọ sókè kékeré wa wàlá ìnímọ̀tàlá búbẹ̀. ولو استقاموا على طريقتي لاسقيناهم ماء غدقا لاسقيناهم ماء غدقا. sọ́kùnrin bàbá gbogbo nǹkan tó ta ilẹ̀ ní. لاسقيناهم alájà ماء غدقا alájà
ó darí Mẹ́kà ó ní wá kú. lásìkò iná máa gàdàkọ. ó ní ìwà ní 10 million kọjá tíṣọ. obìnrin tí a bá fi adúrò ọlọ́run rán Mẹ́kà tó dé tí ń wò yín wọ̀ ọ̀hún tó tún ń wọ ọkùnrin míì ojú rẹ̀ ó fọ́ ni. rí bẹ́ẹ̀ rí èyí ó kówó ra tó pọ̀ ó lè fi yẹ̀pẹ̀rẹ̀ rẹ̀ ìwà kan ló mú ọ ló wà lára rẹ ṣùgbọ́n lè fi dé àdúgbò kí n tó lọ Mẹ́kà ní òní mo ní wàásù kan ní Èjìgbò wọ́n fún mi ní program kan l'Èjìgbò àwọn tó ń bọ̀ wá yẹn àwọn náà fún wọn sàmúṣe wù ní tó fún wọn ní kíní bọ́wọ́ kọ́ báyìí bọ́wọ́ bíi 70 báyìí nígbà àwọn ènìyàn 5 million naira cash nẹ́sẹ̀ lákàtì mi kí n tó kó Nàìjíríà pé mo ń bọ̀ wá sí Èjìgbò tí bá dé níjọ́ yẹn wá ní owó labí là ń ṣe fìdáwù mọ̀mọ́ rẹ̀ mi wá rí bi lọ with 5 million program 5 million naira wàláì tàláì àríbi lọ l'Èjìgbò àwọn náà ń gbọ́ báyìí yìí sọ fún wọn gọ́rẹ̀ mi o yìí sọ fún wọn kí ní kẹsẹ̀lẹ̀ o mo ní mo ní wá sí méjì ni o màá sì kán lọ ní kí tó mọ̀ wá sí Èjìgbò mo sì kó omi ti owó labí wọ́n sì náà ti parí program bẹ́ẹ̀ owó lọ nìyẹn no àtibá débẹ̀ ni àdúgbò o àdúgbò ó dá sọ́kàn rẹ ni wọ́n control mi débi ni control ni ẹ má bọ̀ òbí mi lè kí n má wà ayélujára ni ó ní làwọn ìsìtà kọ́ ọmọ àlàtọ̀rí kan tó bá yẹ bó ti ṣeun náà ló wá ń bá a lọ wàláyé làwọn mọ́làkà ti yádùn náà ilé náà sàmá yìí tá a bá ní sánmà lọ́wọ́ a máa bọ̀ obìnrin tó bá ń wà ṣèfọwọ́sọkọ rẹ̀ tí o máa double date kò máa tọ́jú nọ́mbà kò máa rí pé lẹ́yìn náà wúlò jẹ́ tó mú ìtò fẹ́ mú yẹn ìtò jẹ tí ó jẹ tí ó ràn ọ́ nínú lẹ́yìn pé o yó kí ló tó fẹ́ jẹun sí. ayọ̀wé ìfàkọ́mọ́ látọ̀rí kọ́tì. ẹ wá wo bó ti rí ọ wá ní àwọn qualities tí ì bá ṣe pé qualities yẹn tí ì bá lọ ṣe ẹlẹ́wà fẹ́ yóò gbọ́dọ̀ súyàn tí ì bá lọ ṣe ẹlẹ́wà fẹ́ tí ò níwà èyí ó ṣàgbákò ó gbọ́dọ̀ máa wọ ẹgbẹ́ àbí ọ̀pọ̀ lè ní yìí ni yóò wáyà yò kò sí ẹwà o kí mo wí. kò sí ẹwà. túwílẹ̀ kan sí. kò sí ẹwà. túwílẹ̀ kan sí. kò sí ẹwà. tí o bá ti sí wa. tí o bá ti sí wa ń bẹ̀. I'm talking out of experience. Kò sí ẹwà láyé tó bá ń wù nǹkan lọ́ọ̀kan tó bá dáa tó bá súnmọ́ tán lẹ́tọ̀ọ́ mọ̀ kó dáa tó bá wá gbé dídá ẹ̀ wá ẹ̀ mọ̀ kó dáa tó bá change ẹ̀ mọ̀ kó yé mo gbọ́ wọlé náà kí bó ṣe rí. àwọn tá a jọ lọ Mẹ́kà mo sọ fún wọn jọ ni mo ní ẹ̀yin tẹ́ wà Mẹ́kà yìí mẹ́ta nìyí àwọn tí wọ́n wá fúnra wọn pẹ̀lú owó ara wọn wà àwọn tí aláàánú kan rán wọn àwọn tí ọkọ rán wá ẹ̀yin tọkọ yín rán yín wá Mẹ́kà ẹ má ma wá sáàsì bíi pé torí pé àwọn kan wá sí Mẹ́kà àwọn wá dẹdẹ ni wọ́n wá dẹdẹ obìnrin tó lówó bẹ́ẹ̀ ni mo sọ̀rọ̀ nípa experience ni tí wọ́n dé Mẹ́kà wọ́n tún máa wáyàwó kankan kì í tí ẹnìkan fẹ́ tó lówó Nàìjíríà tí ọkọ rẹ̀ rán wá ní Mẹ́kà ntí mo ní mo sọ wallahu shahid obìnrin mi tó bá darí hajj dé kọ́kọ́ rẹ̀ fọmà ti gbó fóònù rẹ̀ àbí kó ra sim mi fún gba sim mi nínú ọlọ́run ọlọ́run wọ́n tún mọ̀ exchange number níbẹ̀ wọ́n ní ọgbẹ́ fún alábàtà oyọ̀bẹ tí sọ́mi ló mú kú ṣé ó tún wá di àgbákò láti lówó kí ẹ̀ràn ìyàwó yẹn Mẹ́kà ìrìn àjò oṣù kan obìnrin mi ò ti sọ àgbákò mọ́ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ nbí alọ́ ta ààbò iná sọ́fà alimẹ́rìwáta ní sàáhìlì láyé àmì ní ajá libẹ́ta ọkùnrin wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀
wọ́n jọ ń ṣe kínní wọ́n á ń kọ́fà rẹ̀ ẹ má bọ̀ wá mo fẹ́ lò yìí alájà lónìí àwọn àwa ìlọ wíńtà wà fún lónìí àwọn àjọ adébẹ̀ ẹ má wọrí o gbà wọn lábàá nígbà yìí mọ yóò máa ṣèyànjú pé ká má fún obìnrin yẹn yóò máa ṣe obìnrin lóbìnrin ní sọfà ẹni gbọ́n wọ́n ta. sẹ́rí mọ̀ ń bọ̀ tíwájú nù gbàmí ò lè ṣe báyìí ẹ máa ẹ wọ ibẹ̀ yẹn máa ń lé gan o ẹ máa wọlé o yìí náà sọfà ẹ máa ń wá ta. lásìkò iná ọmọ ẹ̀rẹ́dẹ̀ kan. olórí ibú lórí tààfù ọkọ̀ àtún lé. lásìkò iná ọmọ ẹ̀rẹ́dẹ̀ kan. kẹ́tì kó mẹ́ka tájì rẹ̀ ti bàjẹ́. ẹ ṣé kí n sọ fún yín ta ni yóò rí yàrá kẹ̀ndẹ̀rù yẹn wọ́n bínú yàrá yé dé ta ni yóò rí irú ẹni tí ò ní wọlé méjì ṣé kíráìmù ni kọ́lọ̀ ń ṣe ọ́ lẹ́dàá tí wọ́n lè wọlé méjì ṣé kíráìmù ni kọ́lọ̀ ń dá ọba yìí ni ẹ má jòkó dùbà wọn náà ṣé kíráìmù ni kọ́lọ̀ ń dá ọba yìí ni ẹsẹ̀ kọ́ ó bá mi fún ọ ní nǹkan tó tóbi níní tí ẹ bá nílò ọbaláyé dé yìí tó fẹ́ lọ́kọ ta ni yóò tún máa wò mọ́ kíráìmù kọ́ kí wá ṣe pé kíráìmù ni káwọn tó fẹ́ wọ náà wọ ìwọ ló ní wọ̀ wọ́n ó nọ́mà kí ọkùnrin wá wọ obìnrin àyà ẹ fún nọ́mbà yìí mi ò ní kí ló dé mo ti lọ́kọ sọ fún blue black ọmọ àwọn abá ẹ ohun tí mo sọ yìí is a fact of talk. ọmọ wa bá ẹ ò nígbà náà ni ìwọ obìnrin tó máa ń bá tó ń gbà adékèwọ náà fúnra ẹ lọ bá wọn fúnra rẹ náà gbọ́dọ̀ tó bá wà bọ̀ kìí ṣe kírímù kọkùnrin wa bá ẹ kírímù ni kò gbà ní wà á máa rìpọ́tì fọkọ rẹ ya alájà ẹ bínú mà ya aláyédè ẹ ti lọ sí àjẹ ti ṣe wàhálà mìíràn lásán ọjọ́ márùn yẹn àtàkùn ọjọ́ ni mìíràn àtùmọ̀ àtọ̀ báyìí àwọn tá a ń tọ́lẹ̀tì lé tọmọ tó wa ẹni tó tọmọ kí ó tà ránṣẹ́ òun ni wàá wà wájú wa àwọn ẹni tó kí yàgò yẹn ẹ dọ́kun àtọ́ bẹ̀rẹ̀ náà o ẹ lọ sanwó ni o ní mìíràn ẹ alájà ẹ wo wàhálà àràfá sí Muzdalifa tí a rántí báwọn tí a kó wàhálà ni ẹni tó bá lọ Mẹ́kà tó dé tó lọ kí lé pẹ̀lú tẹ̀tánú tó o sì ráyè lọ tó o lè ráyè tó wà lọ kí lé àwọn olórí ibú ni ọ ó lọ ọrùn bọ ni látàjàbá min ali kíkẹ́ bá hawa pàdé fàájàbá min sálímì kẹ́fà nẹ́jà tí a bá lọ bí wọ́n ti máa ń kú tó bá kú síbẹ̀ ẹ má ṣe mà wọ́n máa ń kú síbẹ̀ náà tó bá wà lọ tó dé tí ò kú òun ni kẹjẹ kó jọ yín lójú olùmọ̀ọ́kà ò dé ọmọ àní bàríkà rẹ òwe. bàríkà rẹ. bàríkà rẹ òwe. bàríkà rẹ. bàbá òde mà. bàríkà rẹ. bàbá òde mà gé. bàríkà rẹ. bàríkà rẹ.
Madina Maikare. Madina Maikare. Madina Maikare. Madina Maikare. Mo ní ọ̀nà kan lọ́dún yìí nípa lílọ sí ájì gbàgbọ́ kú bí ọ̀sẹ̀ mẹ́ta tá a fò ṣé gbọ́dọ̀ lórí ọ́fíìsì àgbẹ̀ ọ̀dọ̀ mi ẹnìkan wá pè mí wọlé wọ́n á ń kẹ́ni ẹ̀ máa tó fẹ́ ni ẹ wí ẹ lẹ́yìn ọ̀rọ̀ yẹn mọ́ta lórí ẹ̀mí wọn jẹ́ lọ́bẹ̀ bọ̀ tó wá bẹ́ẹ̀ rán yẹn mọ́ta ẹ̀ tó wù òun tí ó ní ìsàlẹ̀jì sàlàfíà àyàdà mi ẹ dájú sọ. Amina. Ó ní ogun mu bóun rẹ̀ tó ní excellencies ó ní bí báwo ó ní bí arọ bí ẹni tó ní problem kan bí cancer tí ò lè san àbí ẹni tó gbé fọ́ ẹ wọ́n ní kí ni èèmọ̀ tó lọ rí bẹ́ẹ̀ bí mo ṣe ń sọ̀kà lórí ọ̀sà ẹ̀ báyìí ọmọ ẹgbẹ́ ọ̀kan jíjẹ́ fún mi ni pé àlejò kan wà mí ó wá ní ìyá kan ìyá yẹn mo á rí ìyá yẹn báyìí ó wá ló ó ní ọmọ àwọn ní ó mú bó ti ń jalè alájà ẹ má bínú ẹdúbà mi yàn ó lọ́wọ́ mọ àwọn ní mú bó ti ń jalè tóun fẹ́ jẹ́ kí n bá òun bá bẹ lọ́hùn òun sì fẹ́ mú wá bí mo kàn rí ìyá yẹn pé ojú kìtì fọ́ mi Allah máa wò báyìí ẹ̀mí kan ní sọ fún pé yóò lọ́ mọ́ká ẹ̀mí kan ní dákẹ́ wọ́n sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn láwọn èèyàn tó fún ẹ̀mí kan ní sọ ẹ̀mí kan ní káyì mo á bẹ́ mi yẹn jà mo kàn sọ́ọ̀lì pé lóde wọ́n ní ọmọ ṣàtúlájì ó ní àbá mi ń bo ní tìrájì àwọn ọmọ méjì sọ́dọ̀ ń bò mí ọkùnrin àti obìnrin wọn ti kú iye obìnrin olóyin oge tó ní náà lọ́mọ tí ọlọ́run fi ṣàdémọ́nù mi yìí tí mo bó ti ń jalè yìí ní báwọn ṣe kó mọ̀ mọ̀ gbọ́mọ̀ fún ẹ̀ ọ̀rọ̀ ajì kò ní í ṣe òun báyìí àdúgbò bá mi sọ ọmọ mi yìí kó sà kí n má pàṣẹ láyé wọ́n ní màmá ọdún yẹn lọ́mọ́ká ó ní àbá bíi bó mo ní láwùjọ ìṣẹ́ lọ́mọ́ká mo kàn gbé ẹni yẹn kò tí ì ju 10 minutes lọ tí mo receive call ẹni yẹn tán mo ń bá a sọ̀rọ̀ pé mo ti rí ẹni tí olùmọ́ká tó gbẹ̀ fọ́ àwọn àti nọ́mbà yá ẹ̀ lọ́mọ́ká ẹ̀ ló ní gbọ́n mi ìyá kan bẹ tóun náà post yẹn sórí nígbà táwọn rẹ post yẹ mo handle post yẹn mo repost yẹ ìkànnì àwọn fáǹsì mi olóhùn fẹ́ràn lọ́mọ́ká lóṣogbo èyí ò náà lọ bẹ́ẹ̀. sáárì àwọn kan máa ń bẹ lórí net wọ́n máa ń búyàn àwọn kan máa ń yíyàn àwọn kan ń búyà yẹn pé òṣìṣẹ́ tán náà lọ bẹ̀ ẹ̀fọ́ sàn mo oríṣiríṣi kọ́mẹ́tì orí tó wọ́n ń ṣe wù kẹ́lẹ́ mi ò lọ́wọ́ wọn ní tẹ́lẹ̀ kọ́kọ́ sàn búyà yẹn àwọn kan wá ń jà pẹ̀lú àwọn ènìyàn wọ́n jọ ń jà pẹ̀lú kọ́mẹ́ntì àwọn ènìyàn wá rí pé àwọn kan náà ń jà tó yẹ̀yẹ̀ kan yìí àwọn lọ yín bọ̀ sí wọn kí sọ́mọ̀ mi rí wọ́n ní fáǹsì mi làwọn wọ́n ní kán rí tì mí kán sọ pé àwọn fẹ́ bá mi sọ̀rọ̀ àwọn rí tì mí wọ́n ní àwọn méjì tán rí tì mí yẹn wọ́n gbìjà ẹni tí mo post fídíò rẹ̀ àwọn abẹ́rẹ́ wọn mọ́kà àwọn méjì náà tún lọ wọ́n kọ́ èso líle èjìká tèmi níbi gbé ẹ̀dẹ̀ tó gara yẹn kótó di pé yóò jẹ̀rà sínú sàárè máa fi wùyàn sókè mi ṣàkàlà láti ìwúpẹ́ ẹ bá sàmì. Amina. wọ́n tí wọ́n kọ́ bá ń wúlò bí tẹ́wọ́ tí wọ́n kà ń wúlò tẹ́wọ́. ẹ̀yin tẹ́ ẹ ti lọ rí ẹ̀yin ẹ má tẹ̀wọ́. ẹ̀yin tẹ́ ẹ ti lọ alájà ẹ̀yin bẹ́ẹ̀ sẹ̀ dé mi yàrá ẹ̀rẹ́ ti dẹ́wọ́ bá. ẹ̀yin tẹ́ ẹ ti lọ rí ẹ̀yin má tẹ̀wọ́ mọ́. ọ̀dà nàkàtọ́nà ọ̀bá ẹ̀ ní Allah. Allah.
aláàánú yín ọlọ́run tó wáyé kankan. Amina. Gbogbo sábàbí yòówù tó fi dé ọ̀rọ̀ yín kó sà dé. Amina. Àwọn abẹ́lẹ́ ọ̀hún má jẹ́ kó jẹ́ sábàbí mọ́. Amina. Ní kíákíá àjọ mi ti ń bọ̀ yìí ọlọ́run kó kàyé kú. Amina ya Allah. Àwọn ọ̀gá ọba kàmí kún wọn. Amina. Ẹ̀mí àtàwọn ọ̀kan àti wọn bí àfọwọ́ àgbà sílẹ̀kẹ̀. Mufti Damallahu hayatahu. ọ̀hánmẹ́ ìmọ̀nù èèyàn tẹ́lu àbáwá mufti olójàre bẹ́. Àmín. Ẹ̀yà wa mo fẹ́ sọ́dọ̀ fún yín o ẹni ọba kàmí mọ́ wọn. Àmín. Ẹni tí ó gàràbà tí ó dé Mádínà ọba kàmí kan lọ́lú bí bọ̀. Ọba kàmí mọ́ wọn. Àmín. Ọba kàmí mọ́ wọn. Ẹni tí ó gàràbà tí ó dé Mádínà ọba kàmí mọ́ wọn. Àmín. Ọba kàwá mọ́ wọn. Àmín. Ọba kàwá mọ́ wọn. Àmín. Ẹni tí ó gàràbà tí ó dé Mọ̀mọ́ká ọba kàwá mọ́ wọn. Àmín. Ọba kàwá mọ́ wọn. Ọjọ́ ti lọ rọ̀. Ọba kàwá mọ́ wọn. Àmín. Ẹni tí ó gàràbà tí ó dé Mádínà. Ọba kàwá mọ́ wọn. Àyà wa ní mọ́tàlá yìí. Òní tí wàá kú. Amina. Òní tí wàá parí. Àmín. Àwọn àti àwọn aráyé ni níwọ̀n ti túká sí ọ̀gá náà ní ọmọ. Wọ́n ká a máa ní èso nílò. Àmín. Èso nílò. Àmín. Oyin tó bá da òun náà ń gbèlò oyin náà. Oyin gẹ̀yẹ́ inú pamọ́ ni máa ń wà. Ẹ lè rí tòsí. Oyin lọ́wọ́ rí tòsí àwọn oyin Sudan ni. Àwọn ìràwọ̀ àpébù. Oyin gidi ọmọ ń dewé kẹkẹ ni. Bẹ́ẹ̀ ni ìyá yìí. Obìnrin tó bá fọwọ́ yìí báyìí kó má sì rí ẹ̀ lóyin ṣúgà oyin gẹ̀rẹ́. Kì í ṣe gbé ẹyẹ nínú ọkọ̀ wọ́n bọ̀. Tó bá ti gbé ẹ̀ka rẹ̀ kí ṣe bóyin ni mí. Oyin jó yin wọn. Ìyá wàláì tí ẹ bá rí oyin tó ọdí ẹni ọlọ́run. Wàláì ẹ mọ ẹ ọlọ́run ò ní jó sọ̀bámà. Amina. Kò ní tẹ́ ilé ẹ̀ wá pa. Àmín. Kò ní tẹ́ ilé ẹ̀ wá pa. Àmín. Àṣàrà ìlú tí ń gbẹ̀mí kò ní tẹ̀lé wá pa láti má ta o. Kò ní tẹ̀lé wa pa. Kò ní tẹ̀lé wa pa. àmín Àṣàrà ìlú tí ń gbẹ̀mí kò ní tẹ̀lé wa pa. àyàdàbí kò ní tẹ̀lé wá pa. Àmín. Kò ní tẹ̀lé wá pa. Àmín. Àṣàrà ìlú tí ń gbẹ̀mí. Kò ní tẹ̀lé wa pa. Àmín. Ìyá ẹ̀kí bá jà fúnra yín ìjọba lọ yìí ọlọ́njẹ́ ẹ̀túnjọ mọ̀ mí kẹ̀lú àwọn ìyàwó méjèèjì. Amina. Àwọn àbá Amina. èmi náà ti mọ ìyàwó mi lọ kájọ lọ. Ìyàwó tí a bá lọ mọ́kà pẹ̀lú ìyàwó ẹ̀. Kódà èyí tí mo lọ yìí ìyàwó mi tó wà London àjọ lọ ni. Ó wá láti London ó pàdé mi ní mọ́kà àjọ wà ní mọ́kà ni àjọ rúùtù ẹ̀ ni. Mọ́kà tó bá mú ìyàwó rẹ̀ lọ ó rí gbé oníjàwọ́dà kò sí nọ́mbà kẹ̀ ojú rẹ̀ ó fò ó. Ìyàwó tí a wà mọ̀ lọ́wọ́ àti gba nọ́mbà tó bá délé gé ẹ̀kọ́ rẹ̀ lókun kó mọ lọ́rọ̀ ẹ̀ ní. Torí kò ní bàtà tí wọ́n yẹ lọ ó ti gbàgbé ni òun náà tó lọ́wọ́ tó ń tún lè gbà lọ́wọ́ rẹ̀ ó ní ṣiṣẹ́ o. Àmín. Ọjọ́ ìyàwó ń bọ̀ á jọ wà mẹ́rin lágbára ọlọ́ Àmín. ìjọ yẹn gangan gbẹmà blow yes wá sí etí mú mi lọ́mọ pa àpò mẹ́rin orílẹ̀ ti sú ọlọ́jà wa láyédé ìyàwó ní mọ́tàlá ìdẹ̀ra ọlọ́run pẹ̀lú òkú ọlọ́run ní mọ́tò rẹ̀ kò ní dìde kìmọ́tò kò ní dìde kìmọ́tò Àmín. àwọn olú ọlọ́run náà máa ń bí láyédé kò sí olórí gbónú àtọ̀wọ̀n wọ́n tún wá jọ mọ àwọn olórí ilé náà níbí náà wọ́n á papọ̀ mọ́ra wọn ọlọ́jọ́ kẹ́mi lọ́wọ́ wọn. Ìlànà àwọn 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 Illa billah. ẹni máa ẹni tó náà ń gbẹ mọ́ kíkọ́ dára àdáwò tí ó lá
ọba màmá jẹ́ oko lé wa lórí. Kádàrá àdáwò tí ó dá ọba màmá jẹ́ oko lé wa lórí. Ó ti rí iná rí kò rí náà mọ́. Ó ti rí iná rí kò rí náà mọ́. ọba màmá jẹ́ oko lé wa lórí ọba màmá jẹ́ oko lé wa lórí. Kádàrá àdáwò tí ó dá ọba màmá jẹ́ oko lé wa lórí. Kádàrá àdáwò tí ó dá.